gbogbo ilẹ̀ wa ń bẹ̀ ikúdẹ̀lẹ́tì tí gbogbo wa bá máa pé níjọ́ kan fọ́tò wa tó dáa jù wọ́n padà máa lò sórí Facebook pa àti kúrò láyé ẹ bá ń pariwo Ọlọ́run pé Allahu Akbar. Ẹ bá ń gbọ́ Ọlọ́run yẹn tóbi dáadáa. Má gara sọ́lọ́run gbogbo oore tọ́lọ́run ṣe fún ọ ó lè bàjẹ́ láàrin ìṣẹ́jú kan. Bá ń kan sára sọ́lọ́run dáadáa pé Allahu Akbar. Ọba wa al-mustajabu ala wa sala. Ọlọ́run járí yìí pẹ́. Òkú tó ti kú tí ẹ ti tán ti wá lókù. Ọ̀rọ̀ ṣẹ́jú méjì tí mo fẹ́ sọ báwọn èèyàn bá farabalẹ̀ dáadáa kò lè jáde. Ájì wọn ọmọ ìyá mi aláwìyé. Ẹ bá ń kan sára sọ́lọ́hun wípé Ọlọ́run ló tóbi. Mọ̀ kò sẹ́nìkan tó tóbi irọ́ gbogbo ẹ̀. Kò sẹ́nìkan nínú yín tó tóbi Ọlọ́run ló tóbi. Wá gbóṣùbà fọ́lọ́run tó tóbi kó lè máa tóbi sí láyé tó bá wà. Kó tó dijọ́ tí wọ́n padà dì ọ́ pẹ̀lú okùn àtàsọ funfun. Mo kí gbogbo Èkó transformer tí fanasi gbogbo onúlé kó wá tó sókùnkùn. Alhaji wa Musiliu Oluomo. Wí bẹ́ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ dáadáa sí. Ìyá wa ló lọ Ọlọ́run lọ́bí kan ẹlòmí òròpó ti tán ní kọ̀tán. Níjó ni ìyá àgbà tó bí MC Oluomo níjó ni wọ́n fayé lẹ̀ná. Ẹlòmí ó tún mọ̀ wá rò pé backbone MC lọ́lọ́ yìí backbone ò síbi kan lọ́ni backbone kó wá. Ọgbọ́lọ́ ń tóbi dáadáa. Ìrọ́mọ̀ ni gbogbo ẹ̀fà gbogbo mọ́tò rẹ tó ń wò wọn àti ilé rẹ tó ń wò wọn sórí ayé mọ̀ ni ìrọ́mọ̀ ni. Àwọn tí wọ́n ń kú ò láyé lójijì tí wọ́n ń kú lójijì àwọn náà kọ́ bẹ́ẹ̀. Bí ti ìyá wa ti tán yìí anybody náà lè tán at any time. MC Oluomo kò sí tó jẹ́ ẹ̀mọ́ bẹ̀kẹ́ ẹ̀mọ́ sẹ́kù. Òun náà ni bàbá wa mayor wí. Gbogbo ntọ́lọ́run léwulẹ̀ kó ṣe fún ọ tó bá ti lọ́lọ́run tó sì láníyàn níjọ́ tó bá kú ó sẹ̀sí. Tó bá dà ń bọ̀ ọ̀rọ̀ àmọ́ má waste kéwú púpọ̀. Má waste kéwú. Àwọn tí wọ́n jókòó yìí wọ́n fẹ́ gbọ́rọ̀ kéèyàn dẹ̀ sọ ìṣẹ́jú méjì fún wọn. Tọ́lẹ́ lómi ọmọ wọn rẹ̀. Àwọn tí wọ́n mọ̀ tí wọ́n ní gbogbo nǹkan ni wọ́n jókòó fọ́lọ́hun yìí. Owó rẹ̀ mọ́tò rẹ̀ ilé rẹ̀ yóò padà di tẹni ẹlẹ́ni ìjọ kan. Fóònù rẹ̀ tí wọ́n pè ọ́ tó ní gbé òun nì wọ́n padà máa gbé lẹ́yìn rẹ̀. Òròpáyé rẹ̀ nítumọ̀ ọlọ́wọ́ àwọn tí ayé wọn dá lánàá tó dòní tí wọ́n padà pàdé àgbákò. Níwọ̀n bá ní kéèyàn ṣe fáàrí mọ́. Níwọ̀n bá ní kó kilẹ̀ mọ́ ilẹ̀ tó ń kì ní kìkúkì òun nì nínú ilẹ̀ náà ni wọ́n padà kì ọ́ bọ̀. Ẹ pariwo ọlọ́ni. Lánàá ni chairman ní kí n máa bọ̀ kí n kú nílọrin kí n máa bọ̀. Chairman ní mo fẹ́ gbọ́ wá sí. Bí n bá ń dá fún ọ táyé rẹ̀ nítumọ̀ tó bá ti rà dánwò orí ẹ̀dẹ́ ni o.
gbogbo kankan zẹ̀ ọkàn gbádùn yìnyínyìnyí orí bí tọ́lọ́run ti ń ṣe ẹlẹ́gbà ìjọ Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ CMC lẹ́gbà kan tán lọ́dún tó lọ ní ti ìyá wa tó lọ àgbẹ̀ ẹ̀kọ́ ni ọdún méjì àbọ̀ ni ẹgbà míì tún ni tí ń bá ń dán fọ́mọ èèyàn púpọ̀ tọ́mọ èèyàn bá ń yọ̀ púpọ̀ tọ́mọ èèyàn bá ń gbádùn púpọ̀ tọ́ bá sunkún ní kọ̀kọ̀ ẹ̀dẹ́ ní o kèsóre o torí kí Ọlọ́run bá yọ sí ọ ó ṣe bọ́ ṣẹ gbogbo ayé ni. ẹ bá ń pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà sí i wàláhì àwọn èèyàn pariwo Ọlọ́run dáadáa. àwọn tí wọ́n ń kí MC yóò jẹ́ kí n mọ̀ tí mo fẹ́ sọ lásìkò wá àsìkò ní gbogbo eléyìí kẹ ẹ lọ jókòó kẹ máa gbọ́ wá sí ẹ lọ jókòó kẹ máa gbọ́ wá sí ó ṣeun ó ṣeun kéwú dáadáa níwájú àwọn líláfi alimustaja innama dunya bala'un lam yakun fiha subutu innama ẹ̀dàkùn ìyá àfá ó yóò dùn mọ́ mi kẹjájọ wí orin hùn innama dunya bala'un lam yakun fiha subutu innama yẹwì tẹ̀ ta ló fẹ́ máa gbà mọ́ mi lẹ́nu òun kẹ innama dunya bala'un lam yakun fiha subutu innama dunya kabeite nasajatihu al-ankabutu wala qad yakfika minha ayyuha talibu qutu àdánwò láyé ayé tó ṣe pé tó bá rẹ́ni láàárọ̀ padà tó sunkún lọ́sàn sáyé nù kí ló bá kí ní bẹnu ayé ọ̀hún ayé tó ṣe pé bọ́ bá rí dùnnú láàárọ̀ nígbàtí ó bá fi di ìrọ̀lẹ́ tí ó tún fi dalẹ́ Ọlọ́run ó tún gbé ẹkún dé